محمد طه شفيع الورى لقد جبتنا سوك يا ربنا صلولا واغفر لشيخي وربي لواء واني بساك ابنا صديقا شجاع لقتابي راشد لواء وانزل الهي على شيخنا إلى لواء فبلغ له ربنا في دار خياري وكل لواء وصل إلهي على أحمد محمد طه شفيع الورى لقد جبتنا بسخسي الشيخ وأنت بروي فقبل الورى فزد يا إلهي بدوك الشيخ بكادي وسادي لمجد الورى وأنت وإيمون قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. امين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتم لمن سبق ناصر الحق بالحق ولا عادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. أما قوا أنا لا أصلي اللهم صل صلاة محسنة على سيد المحسنين وعلى آله وصحابه وسلم. آمين. كيالون ولولون كما بان محمد صلى الله عليه وسلم. كيالون ولولون كما بان صحابي أن محمد صلى الله عليه وسلم. كيالون ولولون
kọ́mọ bá àwọn ará ilé àná Muhammad sallallahu alayhi wa sallam. kí ọlọ́run wọlé ọlọ́run kọ́mọ bá àwọn ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam. àṣàkùkọ orí kẹ́ni gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ lérìkún mẹ́rẹ̀ẹ̀rin ayé ọlọ́mọṣàbà kẹ́ gbogbo wọn. àmín. wọ́n fi délé àwọn àlùfáà tí ayé ṣàǹfààní mímọ̀ lára wọn èdèrè àwọn èyí táwa náà gba ìmọ̀lẹ́nu wọn. bàbá wa Gbárígìdómà rahmatulahi alayhi. wọ́n fi délé bàbá Sheikh Adam rahmatulahi alayhi. bàbá Sheikh Kamaluddin rahmatulahi alayhi. wọ́n pọ̀ bẹ́ẹ̀ lérìkún mẹ́rẹ̀ẹ̀rin ayé ọlọ́mọṣàbà kẹ́ gbogbo wọn. àmín. afọwọ́sí inú wọn akọ́mọ́ngéwu inú wọn àwọn ìmáàmù inú wọn àwọn súfì inú wọn wọ́n làwọn ń jálàbí inú wọn ọlọ́mọṣàbà kẹ́ gbogbo wọn. àmín. ẹni mo kí ìjòkó àǹfààní kí ìjòkó. wọn á kí bàbá wa ní ìkàlẹ̀ àǹfààní kí bàbá wa níkàlẹ̀. bàbá wa Máyàkí bàbá wa Máyàkí. bàbá wa Tírímìsì bàbá wa Tírímìsì. àwọn ni wọ́n fà á. mo kí bàbá wa Tírímìsì àǹfààní kí bàbá wa Tírímìsì. bàbá wa Máyàkí bàbá wa Máyàkí. bàbá wa Sheikh Azan bàbá wa Sheikh Hasan. bàbá wa Sheikh Abdullahi Adam Al-Orowi bàbá wa Sheikh Abdullahi Adam Al-Orowi. àti bàbá wa Asakọ́fí àti bàbá wa Asakọ́fí. wọ́n pọ̀ bẹ́ẹ̀ níjòkó wọ́n pọ̀ bẹ́ẹ̀ níjòkó. wọ́n darí kíkì mi sí ọ̀dọ̀ bàbá tó kó wa lónìí. àwọn tó wà gbà wọ́n darí kíkì wọn ní sọ́dọ̀ bàbá tó kó gbogbo ọjọ́ lónìí. bàbá wa Hussein bàbá wa Hussein Àríkéwúyọ̀ Àríkéwúyọ̀. ṣe kọ̀ sáwọn yẹn ní ìní. Olúwa mi ò yàṣẹ́wù máma jí ẹ̀ wò. màmá jí ẹ wò. Olúwa mi yàṣẹ́wù máma jí ẹ̀ wò. màmá jí ẹ wò. Bọ́lá ọba wọ́n mi ilé kò tún dìde mọ́. kò tó dìde mọ́. Bọ́mí máa bá wọ́ bí igi ìdìdí ànírà. Olúwa mi yàṣẹ́wù máma jí ẹ̀ wò láéláé. Olúwa mi yàṣẹ́wù màmá jí ẹ wò. Bọ́mí máa kì í sẹ́yìn. Olúwa mi yàṣẹ́wù màmá jí ẹ wò. Olówó bá wo bí ilé kò tún dìde mọ́. Ọ̀yá ìlú. Onímọ̀ bá wo bí igi ìdìdí àlíyá. Olúwa mi yàṣẹ́wù màmá jí ẹ wò. Ọlọ́run mi ò yàṣẹ́wù máma jí ẹ̀ wò. Màmá jí ẹ wò. Olúwa mi yàṣẹ́wù máma jí ẹ̀ wò. Màmá jí ẹ wò. Olówó bá wó bí ilé kò tún dìde mọ́. Kò tó dìde mọ́. Bọ́ní máa bá wó bí igi ìdìdí ànírà. Ìdìdí àlíyá. Olúwa mi yàṣẹ́wù máma jí ẹ̀ wò láéláé. Olúwa mi yàṣẹ́wù màmá jí ẹ wò. Olúwa mi yàṣẹ́wù màmá jí ẹ wò. Olówó bá wó bí ilé kò tún dìde mọ́. Onímọ̀ bá wó bí igi ìdìdí àlíyá. Olúwa mi yàṣẹ́wù màmá jí ẹ wò. Anabi wa Muhammad asiyoba anabi dáadáa. Anabi ní khiyaru min ummati. Abadaun. قال رسول الله صلى الله عليه وسلم خيار أمتي فيما أبالي الولو لعلى. Ẹni mo ní kò sí àṣìṣe lọ́dọ̀ Ọlọ́run. àǹfààní òsì àṣìṣe lọ́dọ̀ Ọlọ́run. Ẹ rí i pé ìdùnnú anabi ojú méjì lọ. ìdùnnú ànábì kọjú méjì lọ. Àkọ́kọ́ ni Azan, àkọ́kọ́ ìkejì ni Uzaini. Wọ́n pa Uzaini nítorí kí Muawiya ó lè jọba. Gbé wọ́n pa Uzaini, àdéhùn wá dé ilẹ̀ ayé mi. Gbogbo tí wọ́n gbé ilé ayé gbogbo ẹ̀ dà kó tó máa. Eré ìjọba Muawiya ní Islam ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀.
ọlọ́pàá tó wá gbé Hussein ní ìdílé Nàìjíríà. àbá máa bọ̀. يوم في مبالي الملا واليالا. Ànábì ní àtọ̀ àwọn kan sí first class. bọ́lá ti tónu àfi àwọn kan sí first class lọ́dọ̀ àwọn ọlọ́run máa bọ̀. كوموا àwọn ìjọ kan. دايكو جارا. ibi náà ti mọ̀rú wọn. òun náà ní gbé tó bá ku àwọn pẹ̀lú ọlọ́run. دايكو جارا. bọ́lá bá sọ̀rọ̀ fún wa. wọ́n á dunú wọ́n já àwọn èèyàn mọ̀ wọ́n fi kọ́ ayé lẹ́kọ̀ọ́ yìí pé bóore bá dé èèyàn yọ̀. ميسي أبي أبد الله تعالى. má bọ̀. وباكو سرا. àmọ́ tí kálukú bá tún kàtá lẹ́yìn orin náà. باكو سرا. wọ́n máa sunkún bí ọlọ́run o èyí tó ṣe ìjìnlẹ̀ tí ó gbẹ̀yìn ẹ̀. باكو سرا. ọlọ́run ni a ṣe wọ́n bẹ́ẹ̀ kò ṣeé dọ́gbẹ́ sí bá a ti sàwọn mi. باكو سرا. ń ṣe wá sínú. wọ́n máa wá pé bẹ́ẹ̀rù yìí ti pọ̀ yìí nìsín yóò máa dùn báwọn kẹlẹ́gbẹ́ kan. ó ní táwọn fẹ́ fi yanjú ẹ̀ láàrin àwọn pẹ̀lú ọlọ́run. ìbànújẹ́ ibẹ̀ ni ó pọ̀ fáwọn ẹ̀sìn torí pé wọn ò nídìí eléyìí. má bọ̀. باكو سرا. tó bẹ́ẹ̀. من قوم أصحاب الله تعالى. bẹ̀rù ọlọ́run ni ó jẹ́ wọn máa sunkún mí ní áwọ̀fì. أصحاب الله تعالى. bí ọlọ́run o èrò ló kó tì wá yìí bàbá ti jọ àjẹ́ àmọ́ ṣe é sòun ní ó di àjẹ́ wa. أصحاب الله تعالى. àwọn kì í wù lérí ntọ́lọ̀ ń ṣe fún wa. أصحاب الله تعالى. àwọn kì í fọ́ọ̀mù lérí ntọ́lọ̀ ń ṣe fún wa. أصحاب الله تعالى. èyí tí wọ́n máa bẹ̀rù jù ní gbé ìjà ṣe ìjà báyìí sọ́gbà lọ́wọ́ wa sọ́jọ́ tiẹ̀ báyìí. أصحاب الله تعالى. má bọ̀. رجال المساجد معهم رجال. ọkùnrin ọlọ́run náà ní ṣé wa. رجال المساجد معهم. gbogbo òkúgbé rẹ̀ mọ́sálásí ni bàbá lọ tọ́ bá bọ̀ kò tiẹ̀ bẹ́ẹ̀ nílé mi àfi mọ́sálásí má bọ̀. والله ọlọ́run tún wá ànábì ni mo fọlọ́ kúra. جل جلاله معبوده ومولاه. jẹ́lẹ̀ jẹ́lẹ̀ bí ọlọ́run معبوده ومولاه. òun ní tẹ́lẹ̀ bùkálẹ̀ yìí lọ ọjọ́ lójú kí ni ó fi ṣe kò nídìí ẹ̀ ẹ̀yin lẹ́yìn tí bọ̀ ọlọ́run lágídí kò sí tí ó fi ṣe kọ̀fẹ́ kẹ́ máa gbóhùn ni ìfẹ́ ọlọ́run nìkan ló jòkó sẹ́mi ẹ̀ má bọ̀. طلب المعاصي ọ̀pá ẹ̀ṣẹ̀ tí kò ní débẹ̀. خوفا من الحساب. níbẹ̀rù pé ijọ́ tọ́ba bí bá bí gbé bò mo ti ṣe yìí ó ti èmi Hussein lójú kí n gbé bọ̀ sẹ́. وبدروا إلى طاعة الله. ara rẹ̀ ayá náà bá ní tọ́lọ́hún dé. وهم àbúrò inú rẹ̀ á máa dùn wà bá dì. إلى طاعة الله. ẹ̀sìn ọlọ́run bá dé egun rẹ̀ wà lé. وحسن الأعمال. ẹni bá sẹ́mi lọ́wọ́ rẹ̀ ju sẹ́ẹ̀rẹ́ lọ. وأشبهكم من عقوبة ذي المجد والجلال. ìgbà tó kẹta jókòó pẹ̀lú ọlọ́run wàá sì fẹ́ kú. أشبهكم. lọ́mọ wa gbẹ̀ ọba mi kí ló ní í ṣe. أشبهكم. tó ṣe déédéé tọ̀fẹ́. أشبهكم. sọ́jọ́ tiẹ̀. أشبهكم من عقوبة ذي المجد والجلال. رجال ẹnàmà ọkùnrin ọlọ́run nù. تأولوا على الدنيا تأويلا. ayé ti ta wà nù. على الدنيا تأويلا. ọ̀yà sáyé bí ẹ bá gbẹ́ ń tí ọ̀yà sáyé kí yóò tirẹ̀ mẹ́lẹ́ nítorí ọlọ́run. olúwa mi ìyá ṣéhùn máa má jì ẹ̀ wò. Mama jìyàwó. olówó bá wọ́n bí ilé kò tún dìde mọ́. Kò tún dìde mọ́. wọ́n ní kò bá wọ́n bí igi ìdìde àníyà. Àníyá. olúwa mi ìyá ṣéhùn máa má jì ẹ̀ wò. Àmì olúwa mi àṣẹ òun máma jìyàwó. Olúwa mi àṣẹ òun máma jìyàwó. Olówó bá wò bí ilé kò tún dìde mọ́. Òní má bá wò bí
bọ̀. ولو يسعوا بيد الله ثمنا قليلا. kò sì ní torí polówó kan dé bá tàmá fún ọgbà kìíní kan lọ́wọ́ ẹ̀ kọ́mọ wa fọ̀rọ̀ ọlọ́run sí ẹ̀yẹ wájú ẹ̀ kò ní í ṣe bẹ́ẹ̀. ثمنا قليلا. olówó kan tiẹ̀ rí bí yọjú sí alólówó ọ̀hún kí ni ń gbé bọ̀. ثمنا. ó lè rí ọlọ́run ti rí ti tó ọlọ́run ò tó ẹbí dààmú ọlọ́run ò tó ẹ̀yìn abá mi ẹ wá gbé ayélérí ẹ pàṣẹ díẹ̀ gbogbo ń tẹ̀ mú láyé ọ̀hún ọ̀wá bọ́ sí abá mi bọ̀. وعملوا أنه وراء يوم عيسى إلى سبيلا وعلى أمامه من الموت خطبا جليا وبدلت عيونهم وقلوبهم بكاء وأويلا بدلت عيونهم. ojú rẹ̀ á change njọ́ mi ẹ bá bá a pẹ̀lú ọlọ́run yọ́ọ́ máa bọ́ lọ́run ṣe bí ìgbà tí yóò rí yẹn. بدلت عيونهم. ẹ bá kan njọ́ mi ẹ fẹ́ họ padà. بدلت عيونهم. lọ́dún bẹ́ẹ̀ tó o bá pàdé ẹ̀ tó o bá láníyàn rẹ bójú wọ pẹ̀lú rẹ bá pàdé ó sì tó ná. bó ti rí bọ̀ dákun kí ni sí ọ bó ti rí ni sọ fún ọ. bàbá pàdé ẹ̀ tí ẹ bá gbé pẹ̀lú àníyàn dáadáa tó o bá sì pàdé ẹ̀ tó o bá bá yọnu ọlọ́run pàdé lára rẹ̀ ọ̀tán. wo tún sóògùn mọ́ ọ̀wẹ́sẹ̀ mọ́ ìdààmú padà nílé ayé rẹ nù má bọ̀. وقلوبهم ó ń gé fún rẹ ẹ̀mí rẹ lọ́hùn. بكاء a máa da omi ونوى bàbá yá ojú rẹ a máa gbẹgbẹgbẹ وأويلا. omi ẹkún a máa da wàràwàrà láì dá ìlànà. إذا سمعوا مولاه يقول ata títí tí o fi gbọ́ ohùn ọba rẹ̀ pé كان وعدها مفعولا. pé kí ló ń sunkún sí kò sẹ́ni farabalẹ̀ kánà وعدها مفعولا. tó o bá ṣe ni mo ṣe وعدها مفعولا. tó o bá mú ni mo mú وعدها مفعولا. tó o bá ní gbọ́ ni mo gbọ́. وعدها مفعولا. èyí sí láwọn bíbẹ̀ ni kì í ṣe yẹ̀yẹ́ má bọ̀. رجال ọkùnrin ọlọ́run ni فتحوا الأيام gbogbo ọjọ́ ayé rẹ̀ ó filẹ̀ fọlọ́hún والليالي òru rẹ̀ kò ṣe nǹkan mí tọ́lọ́hún ni بالتوكيل yóò máa ronú bó o látúnṣe. وخلت قلوبهم من خوف العلي الكبير. kò bá ọmọ fún wa bá àwọn aráalé dá ọmọ pẹ̀lú ìjà oorun pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn eléyìí ti fẹ̀jẹ̀ kan bẹ́ẹ̀ ìyàwó wọn ó ti pẹ́. yẹlẹ yé èyí tó ọmọ bá àwọn ẹlẹ́yà rẹ̀ jà sí ni pé wọ́n gbà fún ọ. àwọn eléyìí ò ti wọ́n ti fẹ̀jẹ̀ kan bẹ́ẹ̀ ti pẹ́. ẹ dákun bò la ń lọ. àwọn afa pọ̀ tá a sànfàní lára wọn nítorí yìí ọ̀nà tèmi sì kì í má ti sọ kí ni fèrè yìí lẹ̀ èmi ń lọ lọ́rin mu. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré náà mo sì nílò ó kù ìṣẹ́jú mélòó ó kù ìṣẹ́jú mẹ́ta. àbá máa bọ̀. وخلت قلوبهم من خوف العلي الكبير. فما قليل. àwọn ọmọ wa fún wọn léṣi pé wá àmọ́ kọ́lílù. أما قليل. díẹ̀ ló kù. أما قليل. kò ní pẹ́ mẹ́. ينجون من الفزع العائلي. gbogbo àwọn ọmọ orí tẹ́ rí wọn wọ́n di mílíọ̀nù àtẹ. ينجون. ẹni ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yóò lò òkè. ينجون. ẹni tọ́rọ̀ rẹ̀ bọ́ sí yọ̀ bọ́ sí. ينجون. ẹni tí èrí náà yọ̀ máa rí náà. ينجون. ẹni tí èrí lò yọ̀ máa rí lò. ينجون من الفزع العائلي الخطير. ويجاورون سيد البشير. Ọlọ́run ti fún wọn ní ìròyìn pé ẹfẹ̀ mi balẹ̀. ẹni tá a wí mi ẹni àtòrí ẹ̀ dáyé. سيدا. òun náà ní bàbá yín lánàá. النصير. ẹni tó ṣàánú ayé. في جنتي. ليس فيها سوس ولا سوارير. Olúwa mi àjẹwé ọmọ méjì ẹwọ́. Olúwa mi àṣẹwò máa má jìyàwó. Àmín. Olúwa mi àṣẹwò máa méjì ẹwọ́.
dùn wá nú ní Nàìjíríà. tọ́lúwa fi wá dùn wá nú ní Nàìjíríà. torí pé ògo Nàìjíríà ni wọ́n. ògo Nàìjíríà ni wọ́n. kò yí ọ ní. kò yí ọ ní o. àwọn eléyìí kọjá ẹni ẹnìkan. wọ́n kọjá ẹni ẹnìkan. àwọn ẹsẹ̀ ní ẹnìkan. wọ́n ẹsẹ̀ ní ẹnìkan. bí ó ti mọ kọ́kọ́ ní fọ́tò wọn láyé wọ́n á gbé fọ́tò ń kalẹ̀ báyìí mo ní Ọlọ́run. kò sí tó lè ṣe ọ̀ndá àbò ti wù ọ́ ni ara kan ló tún fa àwọn wọ̀nyí dá wọ́n lára tó fa àwọn wọ̀nyí dá bá ń bí abùkátà báyìí kó tó jọ́ báyìí tó tó bùkátà rẹ̀ sì bíyà. èyí ò ní fi bínú sábà àbáyà mi ẹni wọ́n sanwó mọ́tò fún kòréko ọ́ wà ń bẹ̀ títí mọ́ á pé ńgbà tá a darí dímẹ̀ olóhùn ò tí ì répo wọ́n sì fún mi mọ́tò kan àṣé ò ti jẹ báyìí. Insha Allah. tòun ti bí o ṣe ti ní nọ́mbà àwọn náà mo yá máa gbé so ní ìgbà nọ́mbà ní fi wá nítorí wọ́n pè wọ́n tí mi dé yìí wọn ò pè mí àbẹ̀ ẹ̀kọ́ èmi ní kí wọ́n fi fóònù pè wọ́n níbolẹ́wà kìí ṣe nítorí bàbá yìí onílọ́lọ́run kádàrá fún mo rí wọn àmì mi ti rí wọn láti jẹ ọjọ́ yẹ̀yẹ́ ọmọ ẹni subhana rabbika. rabbil izzati amma yasifun wassalamu ala أبقى لنا بردواني حياة الشيخ الثقافي شيخ شيوخ زماني أميرنا في المال ثقافينا ذو الكمال حفظ الله دوما بكل شعر رجاله أدعو كرب سلام وكن سلاما للشيخ ثقافي دواتي بداية الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ẹni tánà bí bá kú lára rẹ̀ kó bá ń sọ pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim àmín. mo kí gbogbo ẹ̀yin àlùfáà mo fi bàbá amáyà kí láti lọrin sẹ́kù mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà ọlọ́run kó bá mi kí yín gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ṣókíṣókí ẹ bá ń gbà bẹ́ẹ̀ mo kí ẹ̀yin ọkùnrin mo kí ẹ̀yin obìnrin ẹ̀yin alásàlátù mo kí gbogbo yín mo wá kí bàbá wa Sehu Hassan Hussein àkọ́kọ́ mo rí ànúrù ọlọ́run lára yín ẹlẹ́ẹ̀kejì àfáà mi tó kọ́ mi ní Al-Qur'ani ó ti jáde láyé ọjọ́ tí mo wá pàdé yín mo wá lérò wípé àbí bàbá yẹn tó jí ni exactly bí pé wọ́n gbé wọn sí méjì ni mò ń rọ́ lọ́hùn mò ń rọ́ àfáà mi lára yín
tá a bá gbé sójú àní rí mọ́ tá a fi lọ. bí ẹ bá ti gbé gíláàsì súnmọ́ ojú jù kò ní ríra rẹ̀ mọ́ pèlè tàṣe pé yọ wà rí nǹkan kan. àmọ́ tí n bá ní mo ṣe sífà ń tọ́lọ́hún fi hàn mí lára bàbá. ẹ kíyèsí o ọ̀tọ̀ọ̀tọ̀ ní àfa o èmi ti bá iṣẹ́ ọlọ́run débi pé ẹrù ẹnìkan ọba mi máa o ọdún ni ló di 46 years tí mo ti ń ṣe wá sí káàkiri kò síwájú ẹni náà kò sí ní tó lè gbé bí n bá yà lè sọ fún ọ wọn sì yà pa gbádà mi mọ́ mò ń lọnu nígbà tí ìdúkú ṣe torí owó ni mò ń fi ń ṣe ọba mi tó sì dúró tì mí ọ̀padà lẹ́yìn mi àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ bàbá yìí ẹ tètè mú dẹ́bà mú lára rẹ̀ torí wípé àfáàwà Abdulwahidi ọmọ kéwú sínú límìsìrì ó lóun lọ nírìn àjò níjọ́ kan ìrìn àjò tó ń lọ yìí ìyàwó òun bẹ lẹ́gbẹ̀ẹ́ òun ó sì lóyún ìgbà tíyàwó wa lóyún ló bá di wípé wọ́n dójú ọkọ̀ ojú omi látẹ́kùn wá ń gbé ọkọ̀ lọ́fẹ́ jẹ ọkọ̀ mọ́lẹ̀ ní bá ń gbé àfáà ẹ̀ bá abẹ lọ́hùn làfáà bá ń gbé ọlọ́run làwá o ọlọ́run làwá nínú ọkọ̀ ojú omi dà wá ọlọ́run làwá o wọ́n bá gbọ́ gbólóhùn kan látọ̀run pé mi ò ní ìlà yín o mi ò ní ìlà yín o gbogbo ilẹ̀ ẹ̀ parẹ́ sínú ọkọ̀ mi ò ní ìlà yín o. àbá wílẹ̀ mẹ́ta ọlọ́run dá lóhùn ló bá yarí mọ́ lọ́n lọ kí ló dé rí ọmọ kàmí kó àwọn mi bí ẹ̀hún gbẹ̀ èmi pẹ̀lú ẹ̀ lájọ́ ń ṣe kí ni wọ́n fi bẹ̀ sí ọ létí ńjọ́ tó ní ká máa gbé ọ ní àbí àpòkù fún ọlọ́run ọlọ́run náà sì ya odò níbi tó bá rẹ́ ni yarí sí lọ́rùn ẹsẹ̀kẹsẹ̀ ní ọgbẹ́ eléyìí ti fẹ́ ya wèrè o ẹ̀jẹ̀ ń tètè dá lóhùn ọlọ́run bá ní ọ̀rẹ́ mi má bínú olówó ni má ní ọmọ ní ọmọ pàwárẹ̀ ọlọ́pàwárẹ̀ ọlọ́run ní iṣẹ́ mi ní tí bá ti ní mo ṣe nǹkan wọn gbọ́dọ̀ ṣe kí ni mo ṣe tó fi pàwárẹ̀ ní sọ ọlọ́run lẹ́ẹ̀bẹ́ olórí burúkú wọ kọ̀ọ̀kan. ayọ̀ ní èmi náà olóríire àwọn olórí burúkú ti gbó lóríire wọ kọ̀ọ̀kan ọ̀yà kíkan owó ìní ọ̀kan ọlọ́ba ní eléyìí ìyá wèrè o ọ̀dà tèmi ọ̀sẹ̀ tiẹ̀ náà ọ̀sẹ̀ èmi ọ̀fọ̀ ọkọ̀ yìí bí mo ṣe sọ pé wọ́n pa ẹni tí mo fẹ́ parẹ́ rẹ̀ àmọ́ ńgbà tó ti ní kí n là ọ́ wọ́n làwọ̀ àtìyàwó rẹ̀ nìkan lọ́lọ́mbà láwọn ìgbà tọ́lọ́run wá láwọn lérí abala ọkọ̀ ojú omi wọ́n ń lọ akógunjání làwọn obìnrin ìbẹ̀rù bá mú ìyàwó ní bá ń rọbí ìyàwó bá ń pè séwù ebe ẹlẹ́ni ọlọ́run ní ẹ lè bá ń sọ fọlọ́run tàbí kẹ́ ẹ mú súnmọ́sẹ̀ bí láyà sára kẹ́ ẹ fún mi kí n bí máa ń rọrùn ẹ rí pé bẹ̀rù ti jókòó mọ́ ọmọ mú mi ni àfààní tá a ṣẹ̀ṣẹ̀ wí kẹta ní ìsìn tó láwà ọba arúgbó ọba ayé ló pé ní akíndínà mo fi tẹ̀ ẹ̀kan ṣe wíwọ̀ mọ̀ bí ọ̀pọ̀ à mọ́tò jẹ́ àṣẹ mi jámọ́ àdúgbò iléyà oníbọ́bá àṣepá àfààní tẹ́bá tó bá yẹ pé lóòótọ́ àfa àbá ní dẹ́gbẹ̀rẹ̀ ayé ní sẹ́wù ẹ lè sọ fún wọn kí n bí máa ń rọrùn àfa ni wọn ò ní tó lè bí máa ń rọrùn bí àfi bá délé ó lọ lórí burúkú ní tẹ́ bá délé o ẹ ṣe èrè gan àfa wa o ẹ ti ya wèrè àfa wa ní ara ní bí jẹ́ ń gbé ń fà mọ́ra wọn lọ́wọ́ bọ̀rọ̀ ara jùlọ ń fìlẹ̀ àwa nábàárọ̀kùnrin kan lójú sánmọ́ lábìsà àbáyédọ́ wọ́wọ́ sọ funfun yàtìrú ká tọ́ èrì ní fòbí ẹ̀yẹ ní máa ń sọ wípé sẹ̀kínà sẹ̀kínà ẹ farabalẹ̀ àfa ìyàwó ẹ̀ ti ń béèrè ìwọ lọ́lọ́run kékeré tiẹ̀ ìwọ lọ́gbọ́dọ̀ máa bi léèrè ti ń béèrè yẹn ìwọ ni ọwọ́ àbí ọba àgbà kó fún ọ ní ti ń fẹ́ bí gbogbo wa ń ṣe ń ran kan pẹ́ ilẹ̀ bá bẹ lọ́hùn ìhọ́lọ́njárí ti amúlára yín. Àmín. Kọ́ má tètè pa yín fún wa. Àmín. Ní àfáwa ni mi ò ní tí ń béèrè ní
àti bí máa ń bí nírọ̀rùn ó ṣòro fún mi ni. Fàkàràjà kọ́bùn lọkùnrin yẹn bá fa kọ́ọ̀pù kan jáde nínú àpò agbádá rẹ̀. Ó ní chéènì méjì lẹ́nu ló bá ní ẹgbẹ́ omi ìfúyàwó yín mu ìwádìí yusra yóò bímọ nírọ̀rùn. Bí wọ́n ṣe fúyàwó lómi mu níyàwó bá bímọ nírọ̀rùn. Ẹ dẹ́kun ẹ̀yin obìnrin ń bẹ nínú ìnira tó wá bímọ nírọ̀rùn kí ló yẹ kó ṣe. Ẹ jí wọn dáhùn àwọn ní ẹni alihamudulilayi sẹ́yìn máa wá ṣe tẹ́ẹ̀sì boru bíi ewé ọ̀gẹ̀dẹ̀ sẹ́yìn máa ń sàlẹ̀ alihamudulilayi bíyàwó sì ní ọba tí wọ́n ẹ dẹ́kun ẹ má bínú o bíyàwó ṣe bímọ tẹ́ báyìí lọ́ba ní àfa wa bàbá yẹn pẹ́ ní ọlọ́run ọba bá ní tẹ́yìn bá ṣe dẹ̀dẹ̀ wù rẹ̀ ṣé wù ẹ lè sọ fọ́ọ̀kù ẹni yẹn kó fún mi lọ́sẹ̀ àtomi tí ní èwe ọmọ. àfa ní ó bímọ tán rọrùn kó tó má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ó ní ẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ni ọkùnrin yẹn ní kò ṣe nǹkan kan ẹ kọ́ bọnú kọ́ọ̀bù yẹn náà ẹ rọ̀ sí àtò àti kàìnkàìn wọ́n tó wẹ̀ mọ́ tán ìyàwó bá tó sọ pé àfa wa bẹ́ẹ̀ bá wa sọlọ́sì àfa ṣé ọ̀yẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ní bá ṣẹ̀ṣẹ̀ bímọ yọ jàmọ̀lá gbóná sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ti ṣe èrè gan ẹ̀yin kan èèyàn nítorí olùsì làwa náà o mo mi ò bá ti ń wẹ́ ẹ dákun ìforíjì mi o. ẹ̀yin ọmọ ìyá mi o ẹ̀ sílé. Are you sleeping? No, sir. Are you following me? Yes, sir. Òun ni ọ̀gbẹ́ni yẹn bá tún ní ẹ̀kọ́ bọ̀nú kọ́ ẹ̀ ramala gbóná wọ́n tún ramala gbóná jẹ tán ó láàfà wa bẹ́ẹ̀ bá wa sí èrè tó ẹgbẹ́ sẹ́wù gidi bá ní ẹ̀ mọ̀ pọ́ mọ̀ yìí ó yẹ kó wọ sọ kí n má dá yín ló pẹ́ púpọ̀ jù wọ́n tún wá sọ fún un láàfà wa ẹ̀ sí èrè gan o ẹ̀ mọ̀ pọ́ mọ̀ yìí ó lò nábì nínú ọkọ̀ ojú omi létí oṣù náà mọ̀ pé ẹ̀díyà ẹ̀yin kọ́ o. Èèyàn ilẹ̀ yìí. wọ́n tún wá nàbí fún oní àfáà wa bó bá ẹgbẹ́ sẹ́wù gidi bá ní í lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ bí ọ̀gbẹ́ni ìlérè owó tá a máa fi jẹun táyì kọ́lé táyì ra mọ́tò àfáàní wàhálà ìrẹsì wá pọ̀ báyìí dákun ọjà rí ọkùnrin táǹsán bí wọn náà léèrè gbogbo ẹ̀ tó ní a máa pòdúsì ẹ̀ láti inú kọ́ọ̀bù kí ni wọ́n ṣe fọ́lọ́hún tó fi ń rí nǹkan wọ̀nyí ṣe. ọkùnrin yẹn bá sọ wípé darakito la hawa fili hawaii wájà alárọ̀ bíi àmásíkà ní fili hawaii èmi mú fẹ́ nù tara mi mọ sọ́nù mo wá mú ìfẹ́ tọlọ́hún ṣe lọ́lọ́hún bá fi ibùgbé mi sí ojú sánmà lálùkùránì fi ń sọ pé wà máa máa ń káfa makama rabbi. sàwùsù bí la bí sèta ní bàbá ọlọ́run bismillahir rahmanir rahim wa amama man káfa makama rabbi. káfa makama rabbi ẹni tí ń bá ti ń páyà ọlọ́run ọba rẹ̀ wà náà nàfúsà àníléyàwó tó wá kọ̀ fún ẹ̀mí ara rẹ̀ níbi ìfẹ́ nù táyé. Fàyínà lìjà nàta. Àlema àwẹ̀. Túmọ̀ ẹ̀ ní pé gbogbo tó bá fẹ́ lọ ọmọ ṣe fún. Walaqad karramna bani Ádámù. وحملناهم في البر والبحر. ورزقناهم من الطيبات. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Ẹni tí ọba sùn kó dìde kó yin Ọlọ́run lógo. Ọba ńlá ọba ẹrù jẹ̀jẹ̀. Ṣé ẹ jókòó? Ẹ jókòó nítorí Ọlọ́run. Àwọn ọ̀dọ́ wọ̀nyí ni wọ́n sùn lọ. Ẹ̀yin ti jókòó, ẹ ti jókòó tí Ọlọ́run ọba ti pẹ́ kì í ṣe irú yín láwọn àtúgbẹ́ dìde. Ṣé mímọ̀ ṣe wa ní àbí ìkan kọ̀ọ̀kan tí ń bẹ láàrin wa walaqad karramna bani Ádámù. وحملناهم في البر والبحر. ورزقناهم من الطيبات. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Olúwa ní ọ̀la yín kọ́.
kẹ́ ẹ máa gbé tóbi karrama yukarrimu takriman nínú èdè Lárúbáwá ọ̀rọ̀ tó bá ti lè gba sádà ìtumọ̀ rẹ̀ pọ̀ gan-an ni Olúwa ń sọ wípé karramna bani Adam èmi mo gbé ń gbọ́n láwùjọ àwọn tẹ́ ń jọ rí bákan náà àwa tá a jọ rí bákan náà ẹranko ni wọ́n ń pe gbogbo wa ọ̀yà living things ọ̀yàtọ̀ fún non-living things àwọn living things ní nǹkan tó bá lè rìn kó níbì kan lọ síbì kan àwọn wọ̀nyẹn náà ni wọ́n ń pè ní ẹran oko àwa jẹ́ ìran márùn-ún bẹ́ẹ̀ tá a di sáàfù kankan náà kájọ máa ṣe tá a di sáàfù kájọ máa jẹ tá a di sáàfù kájọ máa mu tá a di sáàfù kájọ máa gbé tá a di sáàfù kájọ máa rìn tá a di sáàfù kájọ máa kọ́lé tá a di sáàfù kájọ máa fẹ́yàwó ká máa bímọ àmọ́ Ọlọ́run ọba mi wá wo sòsòsùn nígbà tí ó wá pín ogún yìí ó pín ní kìsìmọ́tò dì í ṣe ìpín ìkòkò níjọ́ tí kòkò àtajá àtológbò àti dúrùkù wọ́n lo oko ọdẹ wọ́n wá pa ọ̀yà nígbà tí wọ́n pa ọ̀yà àbí gàlà ni wọ́n bá ní ọ̀yá ẹ̀sùn wọ́n sùn ọ̀yá ẹ̀bù wọ́n bò nígbà tí wọ́n wá bò tán ní ìkòkò wá ní ẹ̀sùn mẹ́yìn sẹ́ẹ̀ ti kú tán ọ wá ní ìtàn méjèèjì tèmi ìkòkò ní apá méjèèjì tèmi ìkòkò ní igẹ̀ rẹ̀ tèmi ìkòkò ní ibi bàràjì sí bírù tèmi ìkòkò ní ẹ̀dọ̀fùkù tèmi ìkòkò ní ẹ̀dọ̀kí tèmi ìkòkò ní ìfọ̀wẹ́rẹ́ tèmi ìkòkò ní ìsàkì tèmi ìkòkò ní wọ́n wá kú orí àti gbẹ́yìn fáwọn márùn yòókù tí ń bẹ tí ń jọ lọ sóko ẹ̀dá wọ́n wá ní ẹ̀yìn ẹlọ́mọ pín yòókù ó ní mo pín dá bí wọn ò pín dá gbogbo wọn ní kábíyèsí ẹ pín ire tọrẹni tó bá ní òpin ire òun náà máa gbànú ẹran tí wọn tó máa pín kìsímọ́tò dì í ṣe ìgbà Ọlọ́run nífẹ̀ẹ́ wa ó wá ó pín oore fọwọ́ ní kìsímọ́tò dì í ṣe ìpín tí kòkó ó pín ẹran tó pọ̀ jù sọ́dọ̀ rẹ̀ ó sì pín rèé o ẹ máa ń gbọ́ o àwa tá a jọ máa jẹ àwa tá a jọ máa mu ni wọ́n ń pè lẹ́ranko àwọn oníbàọ́lọ́jì wọ́n wá ní there are 5 categories of animals àwọn ẹranko márùn ní bẹ carnivorous herbivorous frugivorous insectivorous and omnivorous àwa márùn. Allah tábàní kálífórì ẹranko dáadáa tábẹ́ ń gbàtà fún lóúnjẹ ẹran nìkan la ní ọmọ jẹ tábàní abifórì ẹranko dáadáa tábẹ́ ń gbàtà fún lóúnjẹ ewé nìkan la ní ọmọ jẹ tábàní fukutufórì ẹranko dáadáa tábẹ́ ń gbàtà fún lóúnjẹ èso nìkan la ní ọmọ jẹ ẹranko dáadáa tábẹ́ ń gbàtà fún lóúnjẹ kòkòrò nìkan la ní ọmọ jẹ ẹranko dáadáa àwa pè ní omnivórì òun la wá yọ̀ǹda gbogbo ẹ̀ fún tí Ọlọ́run ọba wa yọ̀ǹda sáwa lọ́yẹ̀ kọ́ yọ̀ǹda ẹ̀ fún àwa tó ní àṣehun tá a sì bí Ọlọ́run fẹ́ràn kó sí ní gbé bí Ọlọ́run fẹja sí ní gbé gbogbo kọ̀máǹdì tọ́lọ́run kọ̀máǹdì wọn gbogbo wọn náà ni wọ́n ní rí nira Ọlọ́run sì ni wọn ò gbọdọ̀ ké wọn níjọ́ kan ànábì wa Ìsá alayhisalatu wasalam ó ń lọ níjọ́ kan ló bá rí màálù kan tó lóyún tí ń rọbí iyọ̀kù nímú iyọ̀mí lójú ó ń potọ́ lẹ́nu bó ṣe ń potọ́ lẹ́nu ìnira bíbí ó mú títí bó wáyá ni Ìsá wá rí pé ẹran yìí rí ìnira ó wá dúró síwájú rẹ̀ ó wá ní ìrẹ́ ànábì Ọlọ́run Ìsá dákun bá ń bẹ Ọlọ́run ọba kó ṣe ìbímọ yìí nírọ̀rùn lírí ọmọ tó ń jẹ́ pé tó ń bá máa bí tán olówó òun lè sọ fóun fẹ́ fi ṣètùtù ayé tí ò ní wúlò fóun nira yìí tó bẹ́ẹ̀ wọ́n lè pa ọmọ òun níṣẹ́jú òun tó wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n lè mọ́mọ́ nǹkan mú lọ wọ́jú òun tí ò ní ṣe nǹkan kan nira yìí tó bẹ́ẹ̀ lànàbí Ìsá bá ń fọ ọ́ra lẹ́yìn Allahumma Ọlọ́run bò yassir laha wala tu'assir Ọlọ́run bá ń ṣe nírọ̀rùn fún ó dìgbà tọ́lọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ lọ́n fẹ́ràn kó ṣe nírọ̀rùn Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ ṣe nírọ̀rùn ìwọ ọmọge tó ń ṣe èmi máa bí ọmọ tí máa bí lẹ́ẹ̀kan náà máa pàdé máa ní ìdí òṣìwò ìdí wèrè tó o fẹ́ pamọ́ tí wọ́n ló ń pin ní àbọ́lọ́run ọba ẹ bá wọ ọgẹ ẹlòmíì Ọlọ́run ọba wọn sọ fún wa wípé gbogbo àwọn tí mo pàṣẹ fún o ẹ máa kíyèsí o kìnìún ọba ẹranko ni wọ́n pè é àmọ́ tó ń ti bó sì jẹ́ ọba ẹranko tán tọ́lọ̀ ní ọmọ ìjẹran àtòun àtàwọn táígà wọn lọ́pọlọ tí wọ́n fi sè é wọn lọ́pọlọ tí wọ́n fi dé wọn lọ́pọlọ tí wọ́n fi yán wọn lọ́pọlọ tútù náà ni wọ́n jẹ bẹ́ẹ̀ kìnìún tọ́jọ́ bẹ ẹranko aṣọ ẹ̀yọkọ̀ tó mú wálé ayé náà ni ó mú lọ o kìnìún tọ́jọ́ bẹ ẹranko
pálásì ibi tó fẹ́ gbé o kò níbi gan tí wọ́n lọ máa ká mọ́ pé ọbẹ̀ ẹranko rèé ni o ẹnjẹ́ ń pè lọ́bẹ̀ ẹranko tí wọn bá tó rìn lọ́wọ́lọ́wọ́ tó bá rí àwọn ẹranko oníwo àwọn náà ó gbé àkórí ẹ̀ burú máa bọ̀ bí wọ́n fi fojú ọ̀ ń foni yóò ṣẹ̀ṣẹ̀ mọ wá sọ́bi tó dé jírọ́ọ̀sì lára wọn kó tó lè pa wọn bíbí ọba pa kìnìún pàápàá kò lè jẹun ẹnjẹ́ ń pè lọ́ba tó yẹ ká máa gbó jẹ wá fún àwọn tọ́lọ́wọ́n bá wá karama yukarimu ó wá fún àní jíjẹ àwọn ẹranko tó ní ọmọ àjẹwé wọn ò gbọdọ̀ jèso àwọn tó ní ọmọ àjèso wọn ò gbọdọ̀ jẹran àwọn tó ní ọmọ àjọran wọn ò gbọdọ̀ jẹ kòkó. àmọ́ ọmọ ènìyàn ó ní alẹ́ jẹwé ó ní alẹ́ jẹran ó ní alẹ́ jẹ kòkòrò lẹ̀ pé wá fún àní gbogbo nǹkan wọ́n ń júwe fún wa pé walaqad karramna bani Ádámù wa hammalnahum fil barri wal bahri. ورزقناهم من الطيبات وبدلناهم على كثير ممن خلقنا تفضيلا. àwọn ẹbí ọlọ́lẹ́yìn lórí gbogbo tí mo ṣe pátápátá ó yẹ kẹ́ ẹ sọ pé tàbí ọ̀yẹ́. ó yẹ ká sọ pé tàbí ọ̀yẹ́. ìgbà táwọn sọ pé èpè ló kú dẹ́gbà àgbàtà jí ó ṣépè yẹn o bàbá ní ọjà yóò gún mọ́ níjọ́ tí a kọ́kọ́ máa kú Ọlọ́run àìgbọràn láṣẹ ìpèlè ilé àpò mẹ́ ó ní yá Ádámù wọ bàbá wọ Ádámù ìsìnkú wa ń tàwa sọ ojú kàlìjà náà máa gbé nínú kẹ́ àti wọ àtàyà rẹ àmọ́ mo léèwọ̀ pẹ̀lú àtàkìrọ̀bá sí ìsàjàràta ẹ má débi èso gi pátákùnà mìíràn sọ́ọ̀lì mìíràn kẹ́ ẹ má bàa ṣe dẹni ègún kẹ́ ẹ má bàa ṣe dolórí burúkú fàásálà ń máa ṣe ìdánù wọ́n sì fọ̀tá rẹ̀ hàn ọ́ òní kò lè pa ọ́ ọ̀tá rẹ̀ mú gbọ́n dání wọ́n má dání ó mú kú mọ̀ dání ó mú èso dání ó mú sílẹ̀jà àmà ìwọ ò mú nǹkan kan ó ní tẹ́lẹ̀ fi dìfẹ́ǹdì ọ̀ọ́lá yẹta ọ̀ọ́lá sákì ọwọ́ pé bọ́ọ̀ bá di ibà bẹ́ẹ̀ ni hàn ní kò lè panimọ́ ibẹ̀ ni wọ́n pa ọ́ sí wọ́n ti pa ọ́ tán alifiraru ani musiba yawawu kéèyàn rí kú tí ó pa kó ferege bí ọba ní tí ó fi dìfẹ́ǹdì ara rẹ̀ kò sóògùn kan tó do nítorí náà ọlọ́run tó wá fi ọ̀tá hàn Ádámà pọ́tà rẹ̀ ni àṣetánì o fàásàláwù máa síbẹ̀síbẹ̀ àgbà tí Ádámà kó nù tàkúté ṣètánì ọlọ́run ní aláìgbọràn ní báyìí tí mo ní ẹ má débi nǹkan ẹ jẹ èso tí mo ní ẹ má jẹ lọ́lọ́run bá fi ègbè lé ibi dùn mí ní abadúkùn líbàdí àdúgbò ẹ máa lọ ẹ ní sinmi tẹ́lẹ̀ padà wá bá mi ẹ máa gbógun tira yín ni ẹ máa nara yín lóòka ni ẹ máa yinra yín bọ̀ ni ẹ máa ju ẹ̀dúra yín lẹ́sẹ̀ ni ẹ máa jagídígbò ni ẹ máa bára yín pò lójú oorun ẹ ní sòore ẹ ní jíire ládàmà bá ní èpè lẹ́nu ẹni tó ní ṣẹ̀ṣẹ̀ wá olúgbò kó tó máa ṣẹ lọ sí àdúrà eléyìí èmi ní ẹni àkọ́kọ́ dá tó moríkì rẹ ló bá bẹ̀rẹ̀ sí ní kí ọlọ́run Allahumma anta la ilaha illa anta kunta yesu kunta la ya'lamu aduna yesu kunta illa anta wahdaka la sharika laka innaka ala kulli shay'in qadir Allahumma badil lana makana al-'awfi amnan wa makana sulli izan wa makana al-fakri gina wa makana al-dhabi quwwatan wa makana al-yusri yusra wa makana al-husni baran wa sururan wa makana al-adawati ghalabatan wa makana al-hajati qada birahmatika ya arhamar rahimin rabbana salamuna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. ọlọ́ni à ló sì kì mí lórí mi wú tó báyìí kí lọ wá polówélé sí tẹ́lẹ̀ tó jẹ́ ṣe pé ọ̀dà náà mi ní í ṣe pé mọ́ o àmì tí mo ti ṣe àrọ̀ mọ́ ẹ sábà ń lọ inú mi rọ bàtà wá délé ayé pẹ̀lú bínú ọlọ́run tó lé asáyé tó wá ní ká máa retí ọ̀nà ìmọ̀ ìyá tí anákùn mi ní ìhùdá I will send you a guideline màmá ń tàbí àwùdá ya whosoever follow my guideline fala khawfun alayhim wa lahum yahzanun wọn ní ìbànújẹ́ and they will not go astray nígbà tá a bá délé ayé là ń bá ń wá ọ̀sẹ̀ ìyọnu ọ̀sẹ̀ ewé túdé ewé gbẹ́kúdé ewé ìjákìlì gan ọlọ́run wá ní gbogbo yẹn kọ́ ní mo ní ẹ máa wá àsìkúrí ní àsìkúrúkọ wọ̀sìkúrú ní wàhálà àtàkìfòrò ní ẹ máa rántí mi tèmi náà máa rántí yín ẹ máa dúpẹ́ oore
kẹ́ ẹ má ṣàìmoore bẹ́ẹ̀ ṣe ṣàìmoore lákọ̀ọ́kọ́ kẹ́ ẹ má bàa ṣe tó yà mí jẹ nígbà tá a pọ̀ ló bá tó ní ìtàwùdú ní ìtàlá ìlà tó ń zo wa bẹ́ẹ̀ bá ní ẹ máa ka oore tí mo ṣe fún yín ẹ lè kátà sísá lọ́sọ̀ ló mọ̀ ń kàfà ọmọ èèyàn mọ̀ ya lábòsí ó mọ̀ ya láìmoore nígbà tá a pọ̀ ó tún fọwọ́ tọ́ wa ó ní ẹ̀yin ọmọ ìlà yín sàkárí tó láàásì dáná kó bẹ́ẹ̀ bá dẹ̀ dúpẹ́ ni o orí yín ìbá máa pọ̀ sí i nígbà tá a pọ̀ ló bá fọwọ́ tọ́ àwọn màláíkà ẹ̀ ń jọ ń bẹ̀ mí ń jọ́ tí mo ń lò ń bínú ni o àwọn kìíní tún retí èpè mí o ó ní ẹ máa wò wọ́n ìnàlẹ́ ìsànù nírọ̀ bí ìlàkànnù ọdún sẹ́rífálà ìmoore làwọn ilé wọ̀nyí nígbà tá a wá gbọ́ ló bá fi èpè mí lé èpè tó wá fi lé èpè ní ilé akó ọlọ́run èpè látún bá gbélé ayé ní òjò ayé ó lè rọpò ọlọ́run wa ní kùtìlẹ̀ ìsànù máa kíbára o kò ní dá afẹ́ni tí ọba mọ̀ mí kò ní ṣeure lọ́yẹ́ bó bá fà kò ní tóra wọn kùtìlá bó bá bí ogún ọmọ yóò kú ṣojú ẹ kùtìlá bó bá kó ogún lé gbogbo ẹ ní owó ṣojú ẹ kùtìlá ó ní mọ́tò yọmọ lásìtẹ́ǹtì ni kùtìlá kọ́kọ́ lè ṣe gbogbo ẹ ní oorun dáadáa bá ní èyí tẹ́ ẹ ṣẹ́ lọ́rùn àìkú òun bẹ ẹ tó ń sẹ́mi ni ọlọ́run ni wọn ò ṣe ní sẹ́mi falyansuru l-insanu mimma khuliqa can't you look back from where you were created from an ejaculation water change you from to ratio from October geography to another October geography between 40 days to 40 days and the day that your father and your mother were dead they didn't know anything that you are coming to do what they just thinking that they are deserve of enjoyment jọ́tẹ̀ ìdánwò rẹ mú fẹ́kẹ́ lórí bẹ́ẹ̀dì ṣe bẹ́ẹ̀ yín ọmọ pé mi ọlọ́run ọba mo gbàṣẹ mo ń ṣiṣẹ́ lára yín ni ìṣẹ́jú ìgbádùn ìṣẹ́jú márùn mo mọ̀ sọ́ di wàhálà ayérayé yìí tí gbogbo ayé wa ń gbé jì ìṣẹ́jọ́ tí wọ́n sunrun wèrè náà ni a máa sunrun séwù ẹ̀tọ́ di séwù lẹ́nu ìjọ tí a sunrun wèrè ìjọ kan náà ìṣẹ́jú márùn tí a fi sunrun wèrè náà ni a fi sunrun rẹ̀ ó bá yẹ pé wèrè ni mo lẹ́yìn náà yà ìjọ náà lọ́wọ́ kílẹ̀ fẹ́ ṣe fún mi. báyọ̀ lè fi mí léèrè fàálù liman yurid mi tó jẹ́ pé tó bá wù mí ni mò ń ṣe nígbà tí ọ̀sọ́ba mi wájú mi tó lè challenge authority mi tó sẹ́lómi lẹ́yìn mi tó lè sọ pé kí n kú mbẹ́. Ádámù wọn wí pé jọ̀ọ́ ni ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ fún ó ní. ọ̀mí mọ̀ ìdábíkì yàgàrújú mi ń bá ẹni sùn ní wàtàrà ibi. wọ́n sá máa fẹ́ kí n sọ̀rọ̀ sí ọ. Níjó ló ti bá mi jẹ́ náà tó jẹ́ káwọn tá à ń jọ ń lọ kó o jẹ́ ìrírí wọn kí wọ́n sì gba ìbú wọn jẹ́ẹ́jẹ́. Sàlámì yálà yá rẹ̀ sọ̀ bẹ̀rẹ̀ o. Ó ní kùtìlẹ̀ ní ìzánu máa kí bára wù mí ní àyíṣẹ́ yín kálákà wù tíba tí ń kálákà wù bá kọ́ dára o summa sabila yansara o. Fẹ́lí yansuru ní ìzánu ìlà tó àmì ẹni mò ń ṣépè oúnjẹ tẹ́yìn. Ana sababunal ma asọba èmi ni mo bomi wẹ tilẹ̀ sumasa kadunala dasaka èmi mo mú katapila mo kọ mi kẹ́ tó dé bahambati na fi haba mo gbin àgbàdo ẹ̀bà láyé ni mo gbin rẹsì ẹ̀bà láyé ni mo gbin ẹ̀wà ẹ̀bà láyé ni awújẹ pápálà ẹ̀bà láyé ni awújẹ kóró ẹ̀bà láyé ni ẹ̀wà oréńjẹjẹ ẹ̀bà láyé ni ẹ̀bà gbogbo àwọn nǹkan wúru àtọ́ka bàbà funfun àti pupa gbogbo ẹ̀bà láyé ni wàhálà bá wọn kọ́ dìbà kó tún wá ní àwọn nǹkan rigidi kó máa jáde nínú ilẹ̀ fún yín mo ṣe ilẹ̀ ní superlative photostat copy fún yín ilẹ̀ tá a dúró sí ní ìsìn ẹgbẹ́ díẹ̀ ẹgbẹ́ sùn síbẹ̀ yóò ti mọ̀ pé ìsúlẹ̀ ẹ̀fẹ́ ń bẹ̀ yẹn yóò sì produce fòtún fún yín tẹ́ bá yọ sùn yẹn kó ń bẹ̀ tẹ́ gbé àgbàdo síbẹ̀ yóò ti mọ̀ pé àgbàdo lẹ́ẹ̀fẹ́ ń bẹ̀ yẹn photocopy rẹ̀ yóò bá mú fún yín tó ìdójú tẹ́ ẹ fi síbẹ̀ lọ tó bá yẹ bí ẹ̀wà lẹ́ẹ̀ fi sí ojú kan náà tẹ́ ẹ fi sùn sí yẹn náà ni photostat rẹ̀ ọmọ gbé jáde ibi tí mo ṣe yẹn fún yín tí mo parí ikẹ́ mi sínú rẹ̀ fún yín èmi lẹ̀ wọ́n ń ṣe yánnayànna èmi lẹ̀ lè sinmi èmi mo ní ẹ̀ foríbalẹ̀ lẹ́ẹ̀ foríbalẹ̀ fún mi ó ní ó wá ní gbogbo àwọn nǹkan rigidi iṣu gbogbo iṣu kọ iṣu gángan iṣu ewùra wọ́n tún pè kàn ní dàgbì náà sọ ìtọ́jẹ́ yìí pé elébèká àjẹ yóò ní ebè tí wọ́n máa ń kọ fún iṣu dàgbì ó lè tó gbogbo àdúgbò yìí níjọ́ tí wọ́n bá wu àáké dídá sọfẹ́lì ní gbogbo àwọn èèyàn ńláńlá ni wọ́n kò dání olúkálùkù sa iṣu ẹyọ kan ní o àánú ọlọ́run ọba tó bẹ́ẹ̀ débi yìí pé gbogbo ìran bàbá wa Hùsẹ́ìnì wọ́n bu ẹrù tiwọn lọ àwọn bàbá wa Lukumanu Alágúntà wọ́n rù tiwọn lọ àwọn ọmọ Ṣàkànbí wọ́n rù tiwọn lọ bàbá wa ní wọ́n kù tiwọn lọ tíṣu yóò sì tún kù mbẹ́ tí
tí ò ní àánú Ọlọ́run ó ní bí mo ṣe bẹ́ẹ̀ fún yín. ẹ̀tún náà wà nákàlá bí ìtúwájú ọmọ bẹ́ẹ̀ ó tún wá pe àwọn igi tí wọ́n máa ń lò sẹ́ńtúrì bíi ṣètún àwọn igi ṣètún tẹ bá rí igi ṣètún tẹ bá lè rí abọ́tọ́ mọ báyìí tí wọ́n bá wa epo tí ń bẹ nínú ṣètún bí gbogbo náà ìbá lọ tí wọ́n bá yẹ lè gbé epo ṣètún sáàrin gbogbo ní ọmọlẹ̀ tẹ́lẹ̀ kankan ò ní mọ ṣẹ̀ṣẹ̀ ronú epo ní o jíjẹ sí ní o ó tún wá ṣiṣẹ́ ìmọ́lẹ̀ èmi ni mo ṣe fún yín sẹ́yìn lẹ́ bá mi ṣe ni wọ́n wá ní wọ̀nàkálá wọ́n wá tó gbé igi dàbínú mo ní kó máa sẹ̀mí bí èèyàn tí wọ́n bá la èèyàn nígi lórí gbà lẹ́gbẹ̀ẹ́ kan bí tó bá fi lè bó kò ní hun mọ́ níbi tó bó yẹn bẹ́ẹ̀ bá ilé na dàbínú gbà lẹ́gbẹ̀ẹ́ kan orí ibẹ̀ ò sì ní so èso ó dúró bí èèyàn ti dúró sọgbọ́nà ní dàbínú dúró èyí tó bá ti tẹ̀ báyìí ẹ sì máa rí pé ọmọ inú rẹ̀ náà tẹ̀ gbogbo wà tí ń bẹ lọ́wọ́ èèyàn tó lọ́ọ́ fi sára dàbínú wọ́n wá nínú ṣerú rẹ̀ lọ mo fún yín ní kòkó mo fún yín lóbì mo fún yín ní kájú mo fún yín ní àwọn igi oríṣi góbà tọ́jà yìí pé ìmí inú wọn nígbà tí bàbá Maulana Sheikh Soblolo rahimahullah wọ́n ní àwọn lọ sí Jerusalem wọ́n láwọn aríṣẹ́ ìtúrù tí wọ́n pè látàyé ànábì Ibrahim distance ti bẹ láàrin ànábì Ibrahim sí ànábì wa Musa ń lọ bí 3,000 or 6,000 years nígbà tí Musa dé wọ́n pe dàbínù mi distance ti bẹ láàrin Musa sí Jésù 3,000 years ni nígbà tí Jésù dé wọ́n pe dàbínù mi distance ti bẹ láàrin Jésù sanabi Muhammad 520 àṣírí gbogbo dàbínù yẹn ni wọ́n ń bẹ tí wọ́n sì tó so títí dé àwọn tí wọ́n pè wọ́n ti lọ hóhó àmọ́ Ọlọ́run bá ní èmi ni mo sì kó oore yẹn kó máa jẹ́ oore fún oore àrọ́mọdọ́mọ èmi tí mo ṣe yẹn fún yín. wọ́n àdá yín kakulibá. mo tún wá fún yín ní àwọn forest kẹ́ ẹ̀ máa ṣe igi ńláńlá ń bẹ̀ àwọn sí àlẹ́ jókòó lé lórí yẹn igi ni wọ́n fi ń ṣe ẹ máa ṣe ẹ ṣe cushion bed ẹ ṣe kọ́ńbọ́ọ̀dù ẹ ṣe ráàkì ẹ ṣe gbogbo ẹ èmi ni mo ṣe bẹ́ẹ̀ fún yín. wọ́n bá kí ẹ̀ta wà bá. mo tún wá rí pé bẹ́ẹ̀ bá jẹ yó ẹ máa wá nǹkan panu mo fún yín láwìn kẹ́ ẹ fi panu mo fún yín ní gúgúrú kẹ́ ẹ fi panu mo fún yín lọ́dúnkún kẹ́ ẹ fi panu mo fún yín ní góbà kẹ́ ẹ fi panu mo fún yín ní bẹ̀pẹ kẹ́ ẹ fi panu mo fún yín lọ́gẹ̀dẹ̀ kẹ́ ẹ fi panu mo fún yín ní àgbáyún kẹ́ ẹ fi panu mo fún yín lọ́dọ̀dọ̀ kẹ́ ẹ fi panu mo fún yín lọ́sùsùn kẹ́ ẹ fi panu mo fún yín lọ́mú ajá kẹ́ ẹ fi panu gbogbo tí mo fún yín màtá ńlákùn wala ní àmìkùn kó máa jẹ́ ìgbádùn fún yín àtàwọn nǹkan ọ̀sìn yín kàlá lámàáyà kìdí má àmàrà o ẹ wá ní mò ń ṣe pé kí ló wá kọlù yín tẹ́ẹ̀ fi ṣe tèmi ni ẹ máa ṣe kí ni tó kù tẹ́ ẹ̀ retí tẹ́ẹ̀ fi máa ṣe tèmi ni kẹ́ ẹ máa ṣe nígbà tó jẹ́ pé gbogbo kẹ́ èmi ti parí fún yín kí ni tẹ́yìn wá tó ń wá kí tẹ́ẹ̀ ni òfin mójútó tèmi ni kẹ́ ẹ wá ṣe ń bẹ̀ abẹ́ èmi tí mo bí tó yẹ pé súnmọ́ sẹ̀bí ilẹ̀ ẹ̀ sára o súnmọ́ ẹ̀ àmọ́ dáwú èmi náà mo tún lè pa yín páàkì bára wú èmi náà mo lè ní wọn kì í mọ́nú lẹ̀ súnmọ́ ìza àǹsára o tó bá tún wá gbé yá máa gbé ìdè gàlá máa ìdè máa àmàrà o ọ̀pọ̀lọpọ̀ wọn á di jákujàku káyé wọ́n ti ẹ̀bá ojú ọ̀nà tọ̀ríkà wọ́n bàjẹ́ gbogbo àwa tá a fẹ́ ṣe mímọ́ ń bẹ̀ ara wọn ni wọ́n bàjẹ́ bàbá ti fún mi létí pé ara wọn ni wọ́n bàjẹ́ àwọn ni wọ́n fún àwọn tí wọ́n ń ṣe jákàjàká tí wọ́n ń wí jákujàku tí wọ́n ń wíwì kúwì àwọn ni wọ́n fún wọn ní chance kámá tí kò tí a sílẹ̀ àdìsí arúgbáyé ní àdìsí bíi ó fèsì fún gbogbo àwọn tí wọ́n ń wíwì kúwì ẹ̀yin ò rí ni ìnàmọ́lẹ̀ àmàlú ènìyà àníyàn lọ́lọ́run fẹ́ wò àníyàn táwa fi ń ṣe pé la ilaha illallah ó nìkan ìyẹn lọ́lọ́run máa wo ọ̀rọ̀ àfẹnutọ́bàjẹ́ pé kán máa fa aṣọ òun lẹ́yìn kán máa kó òun lẹ́yìn tọ́ba ipá nìyẹn yẹn man kanat hijratuhu lid-dunya yusibuha wa man kanat hijratuhu ila Allahi fa ila Allahi hijratuha wa man kanat limra'atin yankihuha àbí
wọ́n ìjìrá tó yọ ìlànà hajara ilé gbogbo tó bá wọlú kálukú tó bá fi dà níyàn wọnú ilé òun náà ni wọ́n máa rí gbà níwájú ọlọ́run àdìsí gbogbo yìí tẹ̀ wọ́n sọ pé gbogbo ẹ̀ bídíà sànàbí mo ra golis kí ni àwọn bàbá yẹn àwọn bọ̀dá kí ni àwọn adédi omi ra golis jẹun mọ́ ọwọ́ lànàbí fi jẹun kò lọ síbí kí làwọn bọ̀dá wá dédi síbí anabi ò jókòó lórí kùsì ṣe àrí kí làwọn bọ̀dá wá débẹ̀ anabi ò lo fóònù rí kí ni wọ́n débẹ̀ ẹ wá ń gbé àwọn àdìsí dẹ́ ẹ̀gbọ́tumọ̀ rẹ̀ mẹ́ni àtà àràfán pàkọ́dí kàfàrà bímọ jí tùbí yìí ẹni bá lọ wo tó bá lọ súnmọ́ àwọn àràfà awosẹ́ wọ́n máa ń pè wọ́n ń tú àràfà sí àwọn tó ń wo ìsáábì sí ìtumọ̀ rẹ̀ nìyẹn èdè lárúbáwá tó jẹ́ wípé ó ní màárí tú ẹyọ kan ṣoṣo ń bẹ̀ ó ní 2424 ní tẹ́ bá mú fa'ala lásán lárúbáwá ó sì tú fún yín kọ́ọ̀là lásán látara kọ́ọ̀là ẹ máa tún sọ pé yà sẹlẹm kìlúra mo fẹ́ sun ó mọ ọ̀rọ̀ ní mi kẹ́hìn sọ pé ọ̀yàn kọ́ọ̀là àmọ́ tó bá ti lè ní kìlúra ó ti di pé oorun ọ̀sán lárúbáwá tó fẹ̀ lọ àràfà ṣé bí àràfà ló ṣe aeroplane kílẹ̀ wá dé díẹ̀ tẹ́ fi bá wọn gùn àràfà ló ṣe ọkọ̀ ojú omi kílẹ̀ wá dé díẹ̀ tẹ́ fi yóò fóònù tẹ́ gbé ńláńláńláńláńlá kèfèrí ló máa ṣe kílẹ̀ wá dọ́dọ̀ kèfèrí tẹ́ fi ra ogún kèfèrí tẹ́yìn fi ń wúlò fúnra ra yín fóònù kan bẹ lọ́wọ́ àwọn ọmọ mi bẹ yín nísìn tẹ́ bá ti fọkàn báyìí tẹ́ bá rẹ́rìn káàkiri tó fọkàn yóò sọ wípé you are enjoying unnecessarily laughing yóò fún ọ ní tí bá ń bẹ nínú ẹ̀mí rẹ tí báyìí fóun bá ń ronú lọ́wọ́ ni yóò wá sọ wípé you are on sorrow but I don't know the causes of your sorrow yóò sọ tí ń ṣe é fún ọ ní ìsìn páńpé wá kí bàbá orí ọmọ yìí jẹ́ kí ṣe torí àwọn ṣéwù àwọn ti tán sínú ọlọ́run wọn mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ta gbogbo fóònù yìí náà lọ́wọ́ àwọn tẹ́ ń sọ pé bídíà yìí o kí ni wọ́n wá dé díẹ̀ ṣùgbọ́n tí wọ́n tọ́lọ́ wọn tọ̀ èrò ìbàjẹ́ tán bá rò sí wíri ìdí o kòtò di lálẹ́ gbogbo ẹ̀ yóò lọ tiwa màmá láti dára nígbà tá ọba bàtẹ̀ dájẹ́. onílù ń bẹ ń tòsí fún jìbì ilẹ̀ dẹ́kun torí pé ẹ bá ń sọ fún àwọn tẹ́ ń sọ pé wíri ìdí ọ̀dà àsàlátù ọ̀dà súnfì ọ̀dà pé irọ́ ni wọ́n pa o èké ni wọ́n ṣe irọ́ ni wọ́n pa o èké ni wọ́n ṣe àbá tó sọ pé kò sí mọ́lúdì àtẹ̀yí tó sọ pé kò sí súnfì àtẹ̀yí tó sọ pé kò sàṣàlátù yọ̀ọ̀bá yàrá wọn. Salatu abado abako simoluki adei abako sizuki Ila liwa, fa baligila o.